Àṣírí Ìhinrere tóbi Jésù wá nẹ́ran ara láti tún wá dáko fihan ìgbé ayé tọ̀run. Ará nínú Olúwa, mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkéde àṣírí ìyìnrere. A dúpẹ́ fún ohun tí Olúwa ń ṣe ní inú ayé wa. Orúkọ mi ni Oyinlọ́lá. Mo kí yín káàbọ̀. Tí ẹ bá rántí ní orí ìkéde ìkẹyìn tí a gbọ́ níbi tí Ọlọ́run ọba tó jẹ́ kìnìún ẹ̀yà Júdà tó ṣetán tó farahàn nínú ẹran ara tó lọ bá arákùnrin tó wà níbi adágún omi tó sì pàṣẹ sínú ayé rẹ̀ tó yí ayé rẹ̀ padà. Ọlọ́run yẹn ó fi ara hàn àwa náà lórí ìkéde ní èyí tá a gbọ́ gbẹ̀yìn, ó sì ṣe ohun ìyanu. Ẹ jẹ́ ká tún wá tẹ́tí láti gbọ́ àṣírí mìíràn ní ọjọ́ tòní, èyí tó bá wa wí gẹ́gẹ́ bí olùfẹ́ àti ẹni tí Ọlọ́run tí Jésù gangan fẹ́ra rẹ̀ tó ṣetán láti fi ara hàn. A dúpẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ gidigidi fún mímú tí ẹ mú wa wá sí orí pẹpẹ ìpàdé yìí ní ọ̀sán yìí. A dúpẹ́ fún ohun ńlá, ohun ribiribi tí ẹ ń ṣe nínú ayé wa. A dúpẹ́ fún ìbàlẹ̀ ọkàn tí ẹ ń fún wa. A dúpẹ́ fún ayọ̀ tí ẹ fi kún inú ọkàn wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ń tẹ̀lé wa. A dúpẹ́ fún bí ẹ ṣe ń pa ọ̀tá àti èṣù lẹ́nu mọ́ ní ojoojúmọ́ lórí ayé wa. A dúpẹ́ fún bí ẹ ṣe ń fi ògo yín hàn fún wa. Ọkàn wa kún fún ọpẹ́, Olúwa aláàánú. Ọkàn wa kún fún ọpẹ́ o. Ẹ ṣeun nítorí tí ẹ̀yin mú wa wá síbí láti wá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọ̀rọ̀ gan fún rẹ̀. Ó ní ọ̀rọ̀ náà sì di ẹran ara, ó sì ń bá wa gbé. A sì rí ògo rẹ̀, ògo ti ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti nìyí tó. Ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe, orúkọ rẹ̀ ti nìyí tó. Olúwa, Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti nìyí tó. Ní gbogbo ayé orúkọ rẹ̀ ti nìyí tó. Ẹ káàbọ̀ sí orí ìpàdé yìí. Ẹ jẹ́ kí n ṣí kọ́kọ́rọ́ fún gbogbo wa. Ẹ jẹ́ ká gbóhùn wa sókè ká lọ yin Olúwa lógo. Ká dúpẹ́ fún Ọlọ́run pé láti ọ̀sẹ̀ tó kọjá títí di èní, ó pa wá mọ́, ó fún wa láyọ̀, ó fún wa lágbára. Ẹ̀yin àyànfẹ́ nínú Jésù, ẹ jẹ́ kí a lọ dúpẹ́. Olúwa mímọ́ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ bàbá àdúpẹ́ ẹ̀ṣẹ̀ mú ọmọ ẹ̀ṣẹ̀ mi mímọ́ àtàtà máa kó rí àbá ó ṣe pàmò ṣe gbogbo ọ̀nà gbogbo ṣe ń pa wá mọ́ gbà wá mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ láti káàrọ̀ lórí ọmọ ẹ̀ṣẹ̀ ìyàwó ṣe Olúwa ẹ̀ṣẹ̀ àdúpẹ́ àdúpẹ́ wà Jésù àtẹ̀wẹ̀ ẹ̀ṣẹ̀ Olúwa torí náà lẹ ṣe ń jẹ́ Ọlọ́run, torí náà lẹ ṣe ń jẹ́ Ọlọ́run. A lè ṣe, a lè wí, a lè wí, a lè ṣe, torí náà lẹ ṣe ń jẹ́
Ọlọ́run. A lè ṣe, a lè wí ní ọ Bàbá, a lè wí, a lè ṣe, torí náà lẹ ṣe ń jẹ́ Ọlọ́run wa. Olúwa a dúpẹ́, ẹ̀mí mímọ́ a dúpẹ́, a dúpẹ́ tí ẹ ti ṣí fèrèsé ọ̀run, tí ẹ ń bójú wo àwa ọmọ yín ní ọ̀sán yìí. A dúpẹ́ ní mímú tí ẹ ó máa mú wa lọ. Nínú ọ̀rọ̀ yín, ẹ ti sọ wípé ọ̀rọ̀ yín ni ẹ máa fi tún wa dá, pé ẹ̀mí mímọ́ yín yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yín nínú ayé wa. A wá fi ìpàdé wa ní ọ̀sán yìí lé yín lọ́wọ́ bàbá. Ẹ̀mí mímọ́, ẹ wá ṣiṣẹ́ ìgbàlà, kí ẹ ṣiṣẹ́ ìwòsàn, ẹ ṣiṣẹ́ ìràpadà, ẹ ṣiṣẹ́ ìyípadà ní ayé gbogbo àwa tí a wá sí orí ìpàdé yìí, àti àwọn tí wọ́n ó máa gbọ́ even ohun tí à ń gbà sílẹ̀. Torí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò lè wá sórí ìpàdé náà máa ní mo fẹ́ gbọ́ ohun tí a gbà sílẹ̀, ẹ jọ̀ọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. Olúwa, a gbàdúrà wípé àti ẹni tí ó wà lórí pẹpẹ àti ẹni tí ó máa gbọ́ even recording ìpàdé yìí, kí ọ̀rọ̀ yín kí ó máa báṣẹ́ lọ, kí ẹ̀mí mímọ́ kí ó máa báṣẹ́ lọ nínú ayé gbogbo wa ní orúkọ Jésù. Ẹ ṣeun o, ẹ ṣeun, ẹ ṣeun tí ẹ ti gbọ́ wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín, àmín lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí i, a kí yín káàbọ̀ gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa, ẹ̀yin arákùnrin arábìnrin àyànfẹ́ nínú Jésù. Ní ọ̀sẹ̀ tó kọjá tá bá rántí, Jésù lọ fi ara rẹ̀ hàn fún wa gẹ́gẹ́ bí akiriṣore. Tẹ́ bá rántí arákùnrin tí ó wà ní etí odò Bethsaida, ní adágún odò pẹ̀lú gbogbo adágún wàhálà rẹ̀, ṣùgbọ́n tí Jésù lọ fọwọ́ tọ́ tó ṣe oore fún un. Ibi tí a fi ìpàdé wa sílẹ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn. Máa tún lọ ka Jòhánù orí 5, kàkà díẹ̀ nínú nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tí ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní rìn, ká wá gbọ́ nǹkan tí Ọlọ́run fẹ́ fi hàn wá ń bẹ̀. A sì ń wo Jésù wá nínú ẹran ara, àṣírí ìhìnrere, àṣírí Ọlọ́run. Jésù wá nínú ẹran ara láti tún wa dá àti láti fi hàn ìgbé ayé kan ṣoṣo tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Jòhánù orí 5, a wá lọ kà láti ẹsẹ̀ 8 nísìn. Ẹ jẹ́ ká wo ohun tí Jésù sọ fún ọkùnrin yìí. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán a sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Ẹsẹ̀ 9. Nítorí náà àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, ọjọ́ ìsinmi ni òní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. Ó sì dá wọn lóhùn wípé, ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi pé, gbé àkéte rẹ kí o sì máa rìn. Nígbà náà ni wọ́n bi í léèrè wípé, ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ, gbé àkéte rẹ kí o sì máa rìn? Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí ó jẹ́, nítorí Jésù ti kúrò níbẹ̀. Àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà Jésù rí i ní tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ. A dúpẹ́ fún Ọlọ́run fún Jésù tí ó lọ bá ọkùnrin yìí pàdé. Ṣé wá rí ohun tó fa ojú mi mọ́ra nínú ayé arákùnrin yìí? Ṣé rántí wípé 40 ọdún ó dín 2 ni ó ti wà ní adágún wàhálà yìí. Nígbà tí a mú un lára dá tán, tó dìde, ó dẹ̀ ń rìn, ó ń ṣe kémúkémú, kò fàyàwọ́, ó ń rìn gẹ́gẹ́ bí oníkálukú ṣe ń rìn. Nígbà tí àwọn Júù wá rí i pé ọkùnrin tí ó wà ní adágún odò kọ́ yìí, ta ló mú ọ lára dá, ta ló ní kó gbé àkéte rẹ? Ó sì sọ fún wọn wípé ọkùnrin kan wá síbí, ó sì ní kí n gbé àkéte mi. Ṣé rí nǹkan tí tó fà mọ́ mi, tó fà mí mọ́ra nínú ayé ọkùnrin ni pé ìgboyà tó fi sọ̀rọ̀ fún àwọn Júù. Bí ó tilẹ̀ mọ̀ wípé àwọn Júù wọ́n ṣe asọ̀, wọ́n ṣe inúnibíni, gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ burúkú náà ń sọ sí Jésù. Ọjọ́ ìsinmi, kò yẹ kó ṣiṣẹ́ níjọ́ ìsinmi, kò yẹ kó múyàn lára dá níjọ́ ìsinmi. Ṣùgbọ́n ọkùnrin yìí,
ó sọ fún wọn nígbà tí ó rí Jésù, ó wá padà lọ bá wọn wípé ọkùnrin tí à ń pè ní Jésù Kristi òun ló mú mi lára dá. Ní ọ̀sán yìí mo lóye wípé Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ sí ní kó gbin irúgbìn ẹ̀mí ìmoore, ẹ̀mí ìgboyà, ẹ̀mí ìṣípayá àti ìgbàgbọ́ kó yè koro nínú ọkàn gbogbo wa. Mo wá rí ọkùnrin yìí wípé ẹ̀mí ìmoore ó kún ọkàn rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù pàdé rẹ̀ ní tẹ́ḿpìlì, wá sọ fún pé ìwọ ọkùnrin yìí má dẹ́ṣẹ̀ mọ́ o, tí ò bá fẹ́ kí nǹkan tí ó burú ju eléyìí lọ ṣẹlẹ̀ sí ọ. A fi ọ̀rọ̀ kàǹkà tí Jésù sọ fún yẹn, a fi sínú kúlà, a wà lọ padà lọ bá ọ̀rọ̀ yẹn. So a fi ọ̀rọ̀ tí Jésù bá ọkùnrin yẹn sọ, a fi sílẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká lọ yẹ̀ wò. Ṣùgbọ́n ní òní mo rí pé ẹni tí yóò bá Ọlọ́run rìn, ó gbọ́dọ̀ gba ẹ̀mí Ọlọ́run ní ọ̀nà mẹ́rin yìí. Ẹ̀mí ìmoore, ẹ̀mí tí ó jẹ́ wípé ọpẹ́ kún inú ọkàn wa. So ẹ̀mí ìmoore yẹn mo rí pé Ọlọ́run fẹ́ gbé wọ̀ wá. Ẹ̀mí ìgboyà tó máa lè sọ níwájú ọba àti ìjòyè wípé Jésù ló mú mi lára dá. Wípé gẹ́gẹ́ bí ọkùnrin yìí sọ, ó sì dá wọn lóhùn wípé ẹni tí ó mú mi lára dá, bó tilẹ̀ jẹ́ wípé kò tiẹ̀ tí ì mọ ẹni tí Jésù jẹ́, ó ní ẹni tí ó mú mi lára dá ni ó wí fún mi wípé gbé àkéte rẹ kí o sì máa rìn. Mo sì gbé àkéte mi mo sì ń rìn. Ó sọ fún wọn lójú gbangba. Ẹ̀mí ìgboyà yẹn onígbàgbọ́ gbọ́dọ̀ ní. Bí bẹ́ẹ̀ kọ́, tí èṣù bá ṣe páyà báyìí, ẹni tí ò bá ní ẹ̀mí Kristi, ẹ̀mí ìgboyà, iṣẹ́ ló máa sá lọ sábẹ́ tébù, sá lọ sí abẹ́ bẹ́ẹ̀dì. Ọlọ́run ní ṣe rí àsìkò tá a wà yìí ń sìn, Ọlọ́run ti ń jí àwọn ọmọ tirẹ̀ dìde pẹ̀lú ìgboyà ọkàn. A máa gbà ládùúrà lọ́sàn-án yìí pé kí Ọlọ́run wá gbé e wọ̀ wá. Ẹ̀mí ìṣípayá, pé kí Ọlọ́run jọ̀ kó ṣí ọkàn mi payá, kí n lè rí Ọlọ́run, kí n lè mọ Ọlọ́run, tó jẹ́ pé nǹkan tí mo bá rí ní ìta kò ní sí nǹkan kan tó máa fì mí, nítorí kí ni mo ti ní ìṣípayá sí Ọlọ́run àti ẹ̀mí ìgbàgbọ́ tí ó yè koro. Àwọn ohun tí a fẹ́ lọ gbàdúrà lórí rẹ̀ lọ́sàn-án yìí nìyẹn o. Jésù wá nínú ẹran ara láti gbà wá là àti láti fi ìgbé ayé kan ṣoṣo tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn láti fi hàn wá. Ṣe rí i pé aláìmoore kò tẹ́ Ọlọ́run lọ́rùn o. Ẹni tá a ṣoore fún tó jẹ́ pé ìkùnsínú ní gbogbo ìgbà, àìtí ìṣetán, ṣé gbogbo ẹ̀ náà ni, gbá àwo, àìmoore nìyẹn. Ìyẹn ò tẹ́ Ọlọ́run lọ́rùn rárá. Ṣé mọ̀ pé ẹni tí ó bá jẹ́ ojo tó sì ń bẹ̀rù, tó jẹ́ pé ohun gbogbo ló ń bà lẹ́rù, tó bá ní má gbàdúrà mọ́, tó máa gbọ̀n jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ báyìí, ìyẹn ò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ẹ̀mí ìfọ́jú ọkàn tí yóò rí nǹkan kan nínú ẹ̀mí, ìyẹn ò tẹ́ Ọlọ́run lọ́rùn o. Àìgbàgbọ́, olórin yẹn, ó ní àìgbàgbọ́ bílà, tèmi lolúwa, bílà fún mi, yàgò lọ́nà fún mi. Ẹ̀mí àìgbàgbọ́ kò tẹ́ Ọlọ́run lọ́rùn rárá. Ṣùgbọ́n a wá rí wípé ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ ní ọ̀sán yìí, ó ní òun fẹ́ rán wa létí o, wípé ogún ìbínibí wa, òun ni gbogbo nǹkan tí a kà sílẹ̀ yìí. Gbogbo wa ni a bí nínú àìmoore, a bí gbogbo wa nínú ìkùnsínú, ìbẹ̀rùbojo ni a fi bí gbogbo wa, ìfọ́jú ọkàn ni a bí gbogbo wa sínú ẹ̀, àti àìgbàgbọ́. Kí ló dé? Nítorí gbogbo ẹni tí ó bá ti jẹ́ irú ọmọ Ádámù, bíbí tí a ṣe bí gbogbo wa nìyí. Kò dẹ̀ sí ẹ̀dá alààyè kankan yàtọ̀ sí Jésù Kristi Olúwa tó jẹ́ wípé oyún ẹ̀mí mímọ́ ni ìyá rẹ̀ fi bí. Gbogbo ẹni tí Ádámù bí inú àìmoore àti ìbẹ̀rùbojo. Ẹ̀yin náà ẹ wò, tó bá jẹ́ wípé Ádámù moore ni, ṣé ó máa lọ ṣe nǹkan tí Ọlọ́run ní kó má ṣe? Pẹ̀lú gbogbo àlàáfíà àti ọrọ̀ tí Ọlọ́run tó fi yí i ká nínú ọgbà Ídẹ́nì, ẹ wo bó ṣe lọ tàpá sí Ọlọ́run tó tutọ́ sí Ọlọ́run lójú, torí kò moore ni. Inú àìmoore yìí dẹ̀ ni ó bí gbogbo ẹ̀dá alààyè, ni ó bí gbogbo wa sí. Ìdí rẹ̀ tí Jésù fi wá nínú ẹran ara nìyí, láti yí gbogbo eléyìí padà fún wa, kí ó já wa gbà kúrò nínú irú ọmọ Ádámù
irú àìmoore, irú ìbẹ̀rùbojo, irú ìfọ́jú ọkàn àti àìgbàgbọ́, kí ó sì wá sọ wá di irú ẹ̀dá tirẹ̀, irú ọmọ Ọlọ́run. Ìdí rẹ̀ gan tí Jésù fi wá sáyé nìyẹn. Èmi á dúpẹ́ oore rẹ o, mélè ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Èmi á dúpẹ́ oore rẹ o, mélè ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Ìbẹ̀rù ò sí rárá o, ìbẹ̀rù ò sí fọ́mọ Ọlọ́run o, ó ṣeé ṣe àdúrà ló máa gbà o. Ọlọ́run fẹ́ kí a máa kọrin yìn òun ní gbogbo ìgbà, pẹ̀lú ọpẹ́ ní ọkàn wa, pẹ̀lú ìgboyà. Tẹ́ bá wà níbì kan tí gbogbo èèyàn sọ pé kò tiẹ̀ possible, Nàìjíríà ò ṣeé ṣe mọ́ o, Nàìjíríà ti tán, ogun máa tó bẹ́ sílẹ̀ ní gbogbo oríṣiríṣi àwọn níùsì burúkú tó ń káàkiri tí gbogbo ayé ń gbé kiri. Ọmọ Ọlọ́run tó bá ní ẹ̀mí ìgboyà, òun ló máa dúró, tó máa ní ó ṣeé ṣe àdúrà ló máa gbà. Ó yá, ẹ jẹ́ kí a lọ gbàdúrà fún Nàìjíríà. Ó ṣeé ṣe àdúrà ló máa gbà. Ìbẹ̀rù ò sí rárá o, ìfòyà ò sí fọ́mọ Ọlọ́run o, ó ṣeé ṣe àdúrà ló máa gbà. Bí Ọlọ́run ṣe fẹ́ kí a máa yìn, kí a máa rántí wípé ẹ̀mí ìgbàgbọ́ ti gbé wa wọ̀. Ẹni tó bá ti ní Jésù, ó ti ní ohun gbogbo, ó ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ibi tá a ti fẹ́ lọ bẹ̀rẹ̀ àdúrà wa nìyí, wípé Ọlọ́run o, ẹ̀mí ìmoore, ẹ̀mí ìgboyà, ẹ̀mí ìṣípayá tó ń rí Ọlọ́run kòrókòró, níbi tí ẹlòmíràn ti ń rí èṣù, tí wọ́n ti ń rí oṣó, tí wọ́n ń rí àjẹ́, tó jẹ́ wípé nínú ṣọ́ọ̀ṣì pàápàá oṣó àtàjẹ́dẹ̀ là ń bọ́ ń sìn. Gbogbo oṣó, gbogbo àjẹ́, ẹ̀wọ̀n gbogbo ọ̀tá mi, ẹ máa ṣubú ká ẹ máa kú dànù, ẹ máa ṣubú ká ẹ máa kú dànù. Irọ́, Jésù ní ẹni tó bá ti rí Jésù, oṣó àtàjẹ́ ò já mọ́ nǹkan kan mọ́ nínú ayé rẹ̀. Ẹ̀mí ìgboyà tí ó ń wá Jésù lọ, tí ó ń rí Jésù, òun ni Ọlọ́run fẹ́ máa fi hàn wá. Níbi tí mo dẹ̀ ti fẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn. Ó ní ẹni tí yóò bá bá Ọlọ́run rìn nínú ẹran ara, ó gbọ́dọ̀ ní ẹ̀mí ọpẹ́, ẹ̀mí ìgboyà, ẹ̀mí ìṣípayá sí Ọlọ́run àti ẹ̀mí ìgbàgbọ́. Ẹ jẹ́ kí n ka Bíbélì kan fún wa nínú Ìfihàn. Màá lọ sí ìwé Ìfihàn nísìn, orí 21. Ẹ wá gbọ́ nǹkan tí Ọlọ́run sọ o. A lọ gbàdúrà nísìn, ẹ jẹ́ kí n sáré kà láti orí 5. Ó ní ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì wí pé, kíyèsí, mo sọ ohun gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé, kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. Ó sì wí fún mi pé, ó parí. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹ wá gbọ́ ohun tí Ọlọ́run sọ o. Ó ní ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jò, èyí tí í ṣe ikú èkejì. Ibi tí mo ti fẹ́ ká lọ gbàdúrà nìyẹn. Ṣé rí i pé Ọlọ́run fúnra rẹ̀ ló sọ eléyìí nínú ìwé Ìfihàn. Ó ní ṣùgbọ́n àwọn ojo, àwọn tó jẹ́ wípé ẹ̀rù òye bà wọ́n, bí aláǹgbá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa, a máa fèdè pọ̀ pé ìwà aláǹgbá yìí, ṣé ìwọ ni ọ̀tá mi tún wá rán? Ọlọ́run ní àwọn ojo, wọn ò ráyè láti sin Ọlọ́run. Pákáleke ọkàn wípé ọ̀tá ń lé mi, èṣù ń lé mi, nǹkan tí wọ́n ń bá kiri nìyẹn. Àwọn yẹn ni Ọlọ́run sọ wípé àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra
àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jò, èyí tí ń ṣe ikú ìkejì. Àdúrà mi lọ́sàn-án yìí ni Jésù Olúwa, má ṣe ìpín tèmi ní ìpín àwọn aláìmoore, àwọn ojo, àwọn afọ́jú ọkàn àti aláìgbàgbọ́. Jẹ́ kí ẹ̀mí ìmoore àti ẹ̀mí ìgboyà àti ẹ̀mí ìgbàgbọ́ àti ìṣípayá kí ó gbé mi wọ̀. Bí ẹ ó ṣe máa fi ọ̀rọ̀ yín yé mi nínú ìpàdé yìí, jẹ́ kí èmi lè bá Jésù rìn nínú ẹran ara títí èmi yóò fi bá a dé ilé ògo. Ẹni tí ó bá máa bá Jésù rìn nínú ẹran ara, tó máa bá Jésù wọlé ògo, kò kì í ṣe ojo o, kì í ṣe ẹni tí ó máa gbé oṣó àti àjẹ́ tó máa gbé wọn ga ju Jésù lọ. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì wa nísìnyìí, tó jẹ́ wípé oṣó àti àjẹ́ dẹ̀ là ń lé kiri báyìí, àti ẹ̀wà rí Jésù mọ́ rárá. Mo fẹ́ kí a lọ gbàdúrà, ẹ jẹ́ kí a lọ bẹ Ọlọ́run. Olúwa aláàánú, ẹ̀mí ìgboyà, ẹ̀mí ọpẹ́, ẹ̀mí ìmoore, ẹ̀mí ìṣípayá sí Jésù, ó ní kí ẹ gbé wọ̀ wá ní orí pẹpẹ ìpàdé yẹn. Ọ̀rọ̀ wa ẹ̀kí èmi á dúpẹ́ oore rẹ o, mélè ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Olúwa láàánú, ẹ̀mí tí máa ń gbé Jésù ga ju gbogbo iṣẹ́ èṣù lọ, ẹ̀mí tí máa ń gbé Jésù ga ju ọ̀tá àti oṣó àti àjẹ́ lọ, ẹ̀mí tí ó máa ń rí Jésù ní orí ìtẹ́. Olúwa mi ò, ẹ̀mí tí kí ẹ gbé wọ gbogbo wa ní ọ̀sán yìí nìyẹn. Olúwa láàánú, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ojú ti lè pọ́n wa lẹ́yìn, ọ̀tá àti oṣó àti àjẹ́ àti ayé wọ́n ti lè pọ́n wa lójú, ṣùgbọ́n nísìnyí tí a rí Jésù, ó ní àwa fẹ́ rí Jésù, àwa fẹ́ rí Jésù nítorí a rí Jésù níbi ìgbéyàwó Kánà ti Gálílì. Àwa fẹ́ rí Jésù. Olúwa, tẹ́ ẹ bá farahàn fún wa, ta ni èṣù, ta ni oṣó, ta ni àjẹ́ níbi tí Jésù wà? Ẹ̀mí ìgboyà, gẹ́gẹ́ bí ọmọ arákùnrin yìí, ó sọ pẹ̀lú ìgboyà, ó ní ẹ̀mí tí ó mú mi lára dá ló sọ pé kí n dìde kí n gbé àkéte mi. Kí lẹ fẹ́ sọ sí yẹn? Mo sì dìde, mo sì gbé àkéte mi, mo sì ń rìn. Nígbà tí ó dẹ̀ wá pàdé Jésù, tí Jésù bá sọ̀rọ̀ ní tẹ́ḿpìlì, ó padà lọ bá àwọn Júù. Ó ní ọkùnrin tí à ń pè ní Jésù, òun ló mú mi lára dá. Kí lẹ fẹ́ ṣe sí i? Ọkùnrin yẹn ní ìgboyà. Kò bẹ̀rẹ̀ sí ní kígbe pé ṣé mọ̀ wípé láti 40 ọdún sẹ́yìn ni èṣù ti tẹ̀ mí ládàá, ni mo ti rí báyìí, ni mi ò lè rìn, èṣù sì fojú pọ́n mi lójú, èṣù sì ṣe léyìí, ọ̀tá ìgbà mìíràn gan pàápàá orin ọ̀tá la máa ń mú lẹ́nu, orin Jésù ni a máa mú lẹ́nu láti òní lọ ní orúkọ Jésù. Olúwa ẹ ṣeun, ó ní ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. A gbà yín gbọ́ ní ọ̀sán yìí, a gbà yín gbọ́ ní ọ̀sán yìí, ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Àdúpẹ́, mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ṣá ti gbọ́ báyìí, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé fún wa láti lè bá Jésù rìn, láti lè gbé ìgbé ayé kan ṣoṣo tó tẹ́ Ọlọ́run lọ́rùn yẹn, ó sọ ohun 4 pàtó tí a nílò gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó ṣetán láti bá Jésù rìnrìn àjò yìí. Àbẹ́ẹ̀ rí ìgboyà tó dé bá ọkùnrin yìí. Mo wo arákùnrin yìí, ẹni tó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún àìmọye ọdún. Ìgboyà wá dé bá nígbà tí wọ́n wá bá tí wọ́n sọ wípé kí ló ń ṣe ẹ́? Ta ló sọ pé kò dìde lórí àkéte rẹ? Ní ọjọ́ ìsinmi
ìyá mi, bàbá mi, arákùnrin mi àtàrábìnrin mi, abíyàtẹ̀ ti rí ìgbàkigbà tí wọ́n ti sọ wípé o ò lè dìde, Jésù olùgbàlà yẹn kò lè gbà ọ́. Dákun, mo bẹ̀bẹ̀, má ṣe gbà wọ́n gbọ́. Jẹ́ kí gbogbo àìgbàgbọ́ kó bìlà. Àbẹ́ ẹ̀rọ́kùnrin yẹn, bó tilẹ̀ jẹ́ pé kò mọ Jésù rí, kò mẹ́ni tó wò òun sàn. Nígbà tí ó dá lójú, nígbà tí ó mọ̀, ó fi ìgboyà, ó fi lọ bá àwọn olórí àwọn Júù yẹn, ó lọ bá wọn, àwọn adarí, ó lọ bá wọn. Ó sì fi ìgboyà sọ fún wọn pé àníṣe Jésù Kristi olùgbàlà, òun ló mú òun ló wò òun sàn. Ǹjẹ́ o wà níbí báyìí? Ǹjẹ́ ò ń gbọ́ mi báyìí? Ǹjẹ́ a rí ohun tó ń bà ọ́ lẹ́rù? Ǹjẹ́ a rí ìbẹ̀rù bójó? Ṣé ẹ ti rí gbọ́ nínú Bíbélì bá a ṣe kà nínú ìwé ìfihàn pé àwọn tí wọn ò ní dé ìjọba ọ̀run, tí a sì kà sí wa létí, àwọn tó ń bẹ̀rù, àwọn tí ọkàn wọn kò le. Nítorí náà fún wa láti bá Jésù rìn, nítorí náà fún wa láti gbé ìgbé ayé Jésù Kristi yìí. Ẹ dákun, ẹ fi sí ọwọ́, ẹ má gbàgbé bí ẹ ṣe ti kọ sílẹ̀ yẹn, ẹ jẹ́ kó wà níbẹ̀ wípé Olúwa ràn mí lọ́wọ́ láti máa bá mi mú àìgbàgbọ́ kúrò. Jẹ́ kí ìṣípayá tó ti ọ̀run wá jẹ́ kó dé bá mi. Àjíjọ gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ wípé Ọlọ́run, gbogbo ẹ̀mí àìmoore, gbogbo ẹ̀mí ìfòyà bá wa mú kúrò. Nítorí pé gbogbo ẹni tó bá ní gbogbo eléyìí nínú ayé wọn ò lè bá ọ rìn jìnnà. Olúwa, fún mi ní ẹ̀mí ìmoore lójoojúmọ́, fún wa ní ẹ̀mí ìgboyà lójoojúmọ́, fún wa ní ẹ̀mí tó ń dúró ṣinṣin. Bàbá, bá wa mú àìgbàgbọ́ kúrò nínú ìrìn àjò wa pẹ̀lú yín. Nítorí pé ẹ̀yin Ọlọ́run, ẹ̀yin ni ẹ fún wa ní ìgbàgbọ́ yìí nípa ọ̀rọ̀ yín. Olúwa, ẹ jọ̀wọ́, ẹ ràn wá lọ́wọ́, ẹ túbọ̀ ràn wá lọ́wọ́. A dúpẹ́ Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ ṣeun o, ẹ ṣeun fún ìṣípayá tẹ́ fún wa yìí. A dúpẹ́ ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà. Àmín. Àtótó arére. Olúwa ń pe gbogbo ènìyàn sí ìpàdé pàtàkì tí ó fẹ́ fi kéde ìròyìn ayọ̀ ńlá kan tí ó jinlẹ̀. Lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà, arúgbó, omidan, bọ̀rọ̀kìnní àti ọlọ́rọ̀. Olúwa wípé nínú ìpàdé yìí, òun yóò tú àṣírí pàtàkì fún gbogbo àwọn mádámọ̀ tí ó ṣetán láti gbọ́. Ìjìnlè àṣírí yìí ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran. Ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàárín àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ń gbé nínú yín ní ìrètí ògo. Ìwọ ha ṣetán láti gbọ́ ọ bí? Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n, àbúrò, dákun má ṣe kọ etí ikún sí ìkéde yìí, nítorí pé ó wà fún ìgbàlá ọkàn rẹ ni o. Bíbélì ṣáà ni ó wí pé níbi tí igi bá wó sí, níbẹ̀ ni yóò wà. Èyí ni pé kò má sí ìgbàlà fún ẹni tí kò bá ní ìhìnrere Ọlọ́run nínú rẹ̀. A kò kúkú mọ àkókò tí ọlọ́jọ́ yóò dé. Jésù wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá kú nínú Jésù yóò wọ ilé ògo pẹ̀lú rẹ̀. Ní ìdàkejì ẹ̀wẹ̀, ẹni tí kò bá ní Jésù, ọ̀run àpáàdì tààràrà nílé yìí ní lọ láìkọsẹ̀ o. Ọba aláàánú kì yóò fi èyí ṣe ìpín fún èmi tàbí ìrẹ. Àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí, ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀? Kò má sí ohun kankan tí ó lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Kò má sí ohun kankan tí ìwọ náà lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Jésù nìkan ni ọ̀nà tí ó dájú láti wọ ìjọba ọ̀run. Jésù yìí sì ni ẹni tí ó farahàn nínú ẹran ara, tí ó kú lórí àgbélébù, tí a sì sin òkú rẹ̀. Ohun kan náà ni ó jí dìde nínú òkú ní ìjọ́ kẹta, tí àwọn ẹlẹ́rìí rí káàkiri, tí ó gòkè lọ sọ́run. Òun ni ó fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti iṣẹ́ ìránṣẹ́ ìsọdọmọ ẹ̀yìn. Ó sì ń bọ̀ wá láti gba àwọn àyànfẹ́ rẹ̀ sókè. Ní ìparí ohun gbogbo, yóò sì wá jọba fún ẹgbẹ̀rún ọdún pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn mímọ́. Títóbi ni ìròyìn yìí, kàyéfì ni, ohun àṣírí ni, ohun ìjìnlẹ̀ ni. Èyí ni Ọlọ́run ń pè ọ́ sí. Ìpadàbọ̀ Jésù
dé tán má má jáfara kí àbámọ̀ má jẹ́ orin rẹ. Olúwa ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ó ń pè ọ́ sí ibi àsè ìfẹ́ ńlá. Palẹ̀mọ́, pinnu nínú ọkàn rẹ kí o sì péjọ pẹ̀lú àwọn àyànfẹ́ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí pẹpẹ àṣírí ìhìnrere láti gbọ́ ìjìnlẹ̀ àṣírí ọ̀nà ìyè yìí kí ìwọ náà lè bá Jésù wọ ilé ògo. Ṣe kánkán kí o pe nọ́mbà yìí láti mọ àwọn ọjọ́ àti àkókò ìpàdé àṣírí ìhìnrere kí o bá lè jàǹfààní yìí lẹ́kùnrẹ́rẹ́. 09096851691 09096851691. Mo ti mọ ọ̀nà ìyè yìí náà, rárá kò yí padà. Jésù lọ̀nà ìyè náà tó lọ sílé ògo.